Zemo, the commando. Pardon. Why? I am so sorry for keeping you waiting. Omoloke na manuka, iye. Omoloko alaiya, iye. Inanjo, okiri yosa, inanjo, okiri yosa, inanjo. Mola, ogara olosha, bewiri ole, alakolo. Chinedu. Oga. How are you? Nothing to you. Wake up. I'm fine. Go new there. Fine. Ṣé gbogbo nǹkan ló ń lọ dáadáa bó ṣe lẹ pé lọ. Ó ń lọ dáadáa ìwọ kọ́ báwo ni iṣẹ́? Amábíò ó jẹ́ kí everything possible for me. Ìyàwó mi kọ́. Your wife. Ìyàwó ọ̀gá madam. She's inside. Ìyàwó madam ọ̀gá. She will be relaxing inside. Go and meet her. Oh, thank you. Okay, let me tell you something. See, this thing I want to tell you. Kì í ṣe pé mo lọ yin rẹ̀ àmì ní ọbẹ̀. Like oruto lo yin rẹ̀ lọ́bẹ̀. No, at all. What I'm trying to tell you is that you have employed somebody that is capable. Because if I'm not capable, all these people who want for you egberebe. See, to mo ko ti mo fojú wọn rile ni mo push gbogbo ẹ wọn. See this estate, o la kun ti mo ke ẹ̀yin o jẹ́ èyàn ko te je pé o ní òkìkí, o ní owó ọlọ́pọ̀lọpọ̀. O mo ma patrol. Yeah. They be patrolling that. O ma fojú fina, o ma ṣe báyìí. Mo charity wọ́n bí Van down. Mo no gbogbo ẹnu wọn fọ́. Okay, look at my face. Okay, look straight. Okay, you might not actually see anything because it is internal bleeding. It is all just one punch. No punch me to wale similar. Chinedu. What I'm trying to say is essence that you employ a good person to the job. Chinedu, I'm tired. You tired? Yes. Let me talk my talk now. It's enough. I'm tired. Just we are four to be typical. We have me, God the Father, God the Son, and the Holy Spirit. Got most of people, all these people, they are spiritual people, but they mean got most physical. They mean you be ojugo be man. Rest. I got something for you. Okay, I'm not. It's not as if I'm saying this because I want anything, no. Okay, I do not want anything at all. Okay, should I open my eye? Okay. Should I open my eye? Oga, put me best. Oga, go ti mo mo jade. Oga, go ti mo mo jade. Oga, go ti mo mo jade. Oga, you give me my best food. See, allow nobody go command the food. Also, we never disagree. My boy! Ekuleo. How are you? Sure, did you miss me?
missed you too, my boy. Ìyàwó mi gan. Oh, okay, sir. Ìyàwó mi wà ní kitchen. Ìwọ dẹ́ jókòó sí ìbẹ̀wò fílẹ̀ ń bẹ̀. No, sir. I want to make it a complete applicant to them. Okay. Yeah, àgbà. Lọ sínú mọ́tò. Okay, sir. Wàá rí blue bag àti white bag. Ṣùgbọ́n lè wá fún báyà wà ní nǹkan tó bá jẹ́ tiẹ̀. Òun náà bẹ̀rẹ̀ jù. Àkọ́ni máa wà ní tiẹ̀ wọn. Alright? Sit. Yes, my butterfly pose. I need to tell you all this, that I appreciate you. I appreciate your effort and all that you've been doing to my happiness. And ṣe gbogbo nǹkan tó ń jẹ́ kí inú mi máa dùn. Inú ẹ̀yin náà dẹ̀ ní bàjẹ́. Because every one of you is actively doing so well for me. And I am bringing forth another job that is going to fetch each and every one 150 million each. Wow. And which each and every one of you are going to benefit 10% out of the money. Thank you, Thank you, Ma. No, I've already said to you that you don't use Ma for me, you call me Sharon. Thank you, Sharon. You're welcome, my butterflies. Stone, send her the map. So guys, if the whole street you go back to all this, the simple me doesn't live at your head. Shit me. Spider. Yes, boss. Show me picture. Motor girl. Kò tẹ̀lé kò ní báyìí. Ó ti yẹ sórí àwa tó kù. Àmà lọ́jọ́ òde ní Falana Street. Ìpínlẹ̀ Amati Street. So ẹ jọ mi ò fẹ́ any slacking. Ọmọ táyé máa ń mú smooth operation. Ṣé nǹkan tí mo sọ yé gbogbo yín? Yes, boss. Ọjọ́, I need láti kill this. You know how we do it now. Sleek, smooth, no mistakes. Excuse me, sir. Okay, tell her to wait for me in my office. Mm-hmm. So, my favorite anybody understand continue, so. Yes, boss. What do you think? Boss, you know we can busy to fund diversion. Exactly what I wanted to say, boss. Really? Oh, Spider. Boss. What do you think? Yeah, boss, one reason. More we am free other with the link up and escape route. Yeah. So we'll go through that one. Oh, Èmi Ṣẹ́gun jẹ̀mí èèyàn lọ́wọ́. Ó ti yé mi, but still at that, a little here and there it's okay. Dá mo ti gbọ́. Ọlọ́run á pín wọn lérè. Adẹ́jẹ̀rẹ̀ ọmọ wa. Jọ̀ọ́, pay attention sí ọ̀rọ̀ Bímbọ́ àti Chinedu. It's not even funny. Tó bá dẹ̀ ti ń délé kó pè mí. Sọ fọ́kọ ẹ kó pè mí o. Gbogbo kátikàti wò lélẹ̀. Ẹ káàbọ̀ mọ́ mi. Báwo ni jẹ́? Fún ìgbà ìgbàgbọ́ nǹkan tẹ́ ní ẹ máa rà tẹ́ bá ń bọ̀. Ti gbàgbé o. Kò sí lóko mi tó bá mú nǹkan tí mo bá nílé àwọn tó ṣe rẹ̀.
Oh, Mama, no, I think you should go get him. Okay, ma. No, Pẹ̀lẹ́ ma. Mo gbọ́ jẹ́ kí n lọ. Mo wò kí n lọ rà. I will be from alone. Inanjo, Okiri Yosa, Inanjo, Okiri Yosa, Inanjo, Mola. Ogara Olosha, Bewiri Ole, Alakola. Robbery! Robbery! Ìwọ́n kò sí máa ó gbárò tún ni mo gbárò tù owó tó pẹ́ gbé ránṣẹ́ ẹ̀ kan. Àwọn èèyàn yìí ṣẹ̀ṣẹ̀ kan. Take the car, move it, take the car, take the car. I'm putting your head up. Ìbọn ló wà. Take the boots, take the boots, man. The boots, the boots. Confirm it. Nothing there. Àwọn olóògbé. Move. You fucked me up. You guys fucked me up. After all the training, after all the strength I born to make you strong, I sanitized you, but you refused to sanitize yourself. You messed up the whole thing. Empty skulls. Now you can see you are messed up. Rose! Look straight into my eyes and tell me what really went wrong. Sharon, we tried our best. We were on top of our game. But the loss was so shocking. Shocking my foot! You never tried anything! Did you get there late? Or what happened? I need to know! Tell me! Sharon, Desi ló dá wa dúró. Desi ló dá yín dúró. Desi dá yín dúró. Now Desi! What went wrong? Babalaku Tani! You messed life me up! I want to know! Tell me! I received a call at home. You died with a call! And I had to attend to it, but it took longer than I expected. By the time I got there, it was too late. You left my own priority and served yourself and messed the whole thing up for me.
150 million deal was messed up. Desi! I'm sorry. Don't. Sharon, I'm sorry. I will bear the consequences. Desi. You know that. Good girl. Get up. Get up. Thank you. Get up. Stupid asses. Butterflies. You can go to the dining room there and eat. Move. Go get your food. Move. And you move as well. My darling. Báwo. Okay, báwo ni? Kò sí much. How was your day? I said, did they call me now? Come on, like that. Tó bá ọ̀gbìn máa ọ̀gbìn kí ní ṣe báwo dé? Àárọ̀ yìí náà ni. Àárọ̀ yìí? Ó yá ìgbọ̀n. Demola, sáì mo lo wọlé yìí lánàá. Bẹ́ẹ̀ bí past 9. Kí ló ṣẹlẹ̀ ọkọ̀? Is everything all right? Má bínú. Ó ṣàmọ̀ pé mo sọ fẹ́ pé àwọn clients mi kan ṣe meeting last week. Wọ́n kò pè mí ní pé a fẹ́ ṣe meeting pound ready láti sanwó. Bẹ́ẹ̀ mọ̀ àwọn ṣáà ṣe meeting everything pé di bí past 8. So from that past 8 náà mo kúrò tí di bí past 9 mo fi dé. Mo dey understand pé torí ọmọ la ṣe ń ṣe wàhálà tá à ń ṣe. Àmọ́ tàbá wá rí time fi tọ́jú ọmọ yẹn kò dáa. Àǹtí pè mí lánàá pé ó kù díẹ̀ kí Máyọ̀wá ṣubú láti balcony. Máyọ̀wá jábọ́ láti orí balcony. Máyọ̀wá. And time for pé mi was around 6 p.m. Máyọ̀wá, irú pẹ́ ti pọ̀ jù. Ẹ má bínú, kíkàdé máa wo ilé lọ́kàn mi wà o. Ó meeting tí mo ṣe yẹn ló fà á. Má bínú ṣùgbọ́n. Okay, so báwo ni ibi tí wọ́n lọ? Kí ni outcome? Ọlọ́run máa jẹ́ kí wọ́n ṣe wàhálà lásán. Wàhálà? Kí ló ṣẹlẹ̀? Àwọn company kejì tí mo sọ fún ẹgbàá jọ ń du contract, àwọn ti lọ síbẹ̀. Wọ́n tún promise wọn fáwọn máa fi owó àwọn máa fi execute contract. Oh my God. Wọ́n ṣe gbé fún wọn. Lọ́rọ̀ kan ṣá, àwọn ọmọ náà àwọ̀ ọ̀dẹ̀ fún. Skáníṣẹ́ yẹn bọ́ sí mi. Percentage tó máa bọ́ sẹ́mi nìkan ló wà, at least ó kéré jù mí mú wọlé rárá, màá mú tó 3 million naira wọlé. Wow. Ó dùn mí o. Ó ní ìyẹn o. But ó ti ṣẹlẹ̀ babe, ó ti ṣẹlẹ̀. Mo fẹ́ kó gbé kúrò lọ́kàn, ṣé ti bọ̀. Investment tèmi náà ṣe owó yìí ju owó wà lẹ́ o. Owó wà lẹ́ o, tèmi ṣe wà ń ṣe, èmi sì lè afford láti fún ẹ ní 2 million naira. Tó máa fi gbàgbé tí wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ tó ti gbọ́ owó wà lẹ́gbẹ̀ẹ́ tó bá lówó owó ẹ̀ náà ni wọ́n náà mọ̀ pé family láyé ṣiṣẹ́. Okay, so bóyá ká jáde, let's go out. No, on the Chinese ẹ̀yìn tí chọ́ọ̀chì. Ó yá jẹ́ ká lọ. Ṣé wo ni kọ́kọ́ freshen up kó jẹun náà? Okay, to pay can change. Èmi náà lè lọ báyìí obviously. I know. Okay, fine. Let's go. My boy, I hope you enjoyed yourself.
Huh? I want to play. Mayowa, you want more? Yes. So what do you want to tell me? I want to play a game. You want to play a game? I want to eat shawarma. You want shawarma? I want everything. You want everything? Don't worry, I'm going to get for you today. Today is for my son. Okay? So leave us alone. He wants shawarma, he wants to play a game, he wants everything, and I'm ready to do it. So let's go. Like father, like son. For Mom Sile, today is for my son, okay? Okay. Let's go. Big man. What's what you want? Just come out here. Cannot see anything. And you had shawarma, you had everything you wanted, you had it. You played game too. Yeah, Lujo. Hey, what Lujo? Excuse me. Oh, hello? Yeah? Only since then. Okay. Anyway, this it's a patch getting a fruits here. So check mail. Okay, ma. Consider it done. Alright. Ọ̀gá mi ni. Ó ní àwọn properties kan tara l'Abuja. So wọ́n wá ní àwọn issues kan lórí àwọn properties ni. So ó dà pé wọ́n ti wá rí the right source láti bá wọn ṣe gbogbo wàhálà yẹn. I have to be there because mo need àti wà ńbẹ̀ láti impute the right things lórí ọ̀rọ̀ lẹ́yìn. So what don't try láti sọ fún mi ní pé kò ní sí invest you. Mo tọ́ ni bọ̀ mi mo bí máa sọ ń kọ́ mi lẹ́nu. Okay. Kò sí wàhálà tó bá sọ pé ọ̀rọ̀ ṣẹ́ ni. I'll support you, no doubt. Oh, thank you, my baby. Thank you for being so supportive, Oshigon. Thank you. Aww. Ayé ti gbà ẹ́, má worry. Àwọn ará ilé ẹ̀ wọ́n abẹ́ ké. Ṣó ti gbọ́? Ẹ pé gbére wo ló ń sùn? Ìwọ kọ́. Kí ló ṣẹlẹ̀ sẹ́ran? Mi mọ̀. O mọ nǹkan tó ṣẹlẹ̀ sẹ́ran. Ìgbà tá jẹun tó láàárọ̀ yìí mélòó lẹ́ran kù? 5. Oh, kí ló wá ṣẹlẹ̀ lálẹ́ yìí sìn? Èmi kò yé mi, èmi kò ní mo jẹ́ ìrànwá. Mélòó ló kù sìn? 3. Méjì tó kù báwo ló ṣe rìn? Mo fi Ọlọ́run búra mo. Bẹ́ẹ̀ni ó rí burúkú sọ̀hún. Èmi kò ní mo gbé ìrànwá. Ó ya wèrè ni. Oh, ṣáwọn security ló wọnú ilé wa mẹ́ran. Àwa mélòó la wà nú ilé? Èmi kọ́. Ìwọ kọ́ ló mẹ́ran. Nǹkan kékeré ló máa ń bí mi. Ó dẹ̀ ṣe ń wò mí. Mo lè fi 5 million, mo lè fi wá 1,000. Ṣùgbọ́n nǹkan tí mo sọ, so ká ní pé mi ò tiẹ̀ wá rò pé kí n má dáná o, ká manage nǹkan tó wà nílé lálẹ́ yìí o, kí n fi serve oúnjẹ fọ́kọ mi o. Ṣé bó ṣe máa di pé mi ò ní mọ̀ nìyẹn? Ó jalè títí o tún mẹ́ran àbí? Mi ò kí ń jalè. Ọlọ́run bàbá mi jẹ́ lẹ́ni. Ẹni tó bá jalè bá parí mi, ìdẹ̀rẹ́ kan parí. Ìwọ ló máa ṣàlàyé àrùn, kò sí wàhálà. Dídé! Kó rẹ kó wájú mi. O lè. Omoloke na manuka. Iye. Omoloko alaiya. Mayowa. Mayowa. Ṣé ìwọ ló jẹ́ ẹran jẹ́ inú pot?
Wọ́n pa ọ́ pé wípé bíbọ̀ ló jíjẹ. Disappointed at you. I'm sorry, Daddy. Ole. Gàrí ló wà nílẹ̀ náà, gàrí Ìjẹ̀bú ni ó gbẹ bàjẹ́, ọ̀dọ̀ ó máa ti máa ra ẹ̀ náà ni. Àwọn ẹja tó wà ń bẹ̀ yẹn, ẹja yẹn náà wà pa. In short, èmi ni first set mo kọ́kọ́ débẹ̀ tí ọwọ́ ta fún mi láti sọ fún pé kẹja yẹn pẹ́ dáadáa lórí iná. A lè pẹ́ lẹ́nu kó tó ra, understand? Kò dẹ̀ lè máa like yẹn, mo fi ní kó ṣe ọlọ́fọ̀ ọ̀rọ̀ náà. Wọ́n yẹn máa tètè rà lẹ́nu. Wọ́n ẹyọ kan nìyẹn o. Ó ní tìjú rárá. Iṣẹ́ ti bá ẹ lára mu, Ọlọ́run. Ẹja yẹn, gàrí Ìjẹ̀bú, ẹja gbígbẹ, ọ̀fọ̀ ọ̀rọ̀. Ó múra ó lọ tò sí ilé ẹlẹ́ja. Gbogbo àwọn dialogue àwọn akúṣẹ̀ yẹn ó kún ẹnu ẹ̀. Kí ló dé? Jọ̀ọ́ má bínú, ọjọ́ wo la jẹ ẹ̀fọ́ àti èmi làwọn àsọtẹ́ẹ̀dì oríṣiríṣi gbẹ̀yìn nínú ilé yìí. Gàrí àtẹ̀já dídí làwọn ọ̀rẹ́ ẹ̀ ń gbé fáwọn ìyàwó wọn jẹ nílé. Má bínú, wọ́n ṣọmọ olóko bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ máa tún jọ́ lọ. Yeah, I'll serve me now. Fimi si jẹ́ ó yá. Mi ò bí ọ̀dà yẹn, ó ti ń gbóná lọ́wọ́. Tani ẹ? Ẹ wọlé. Ẹ wọlé yìí o. Ẹ kújọ́ mẹ́ta. Ìyá kọ́kọ́ lò. Ẹ jókòó. Ọ̀rọ̀ jókòó kọ́. Ẹ kọ̀ yẹ. Ẹ ní ká wọ́rọ́ kọ́ bí àwọn gángan. Ẹ ní tẹ́ wọ̀rọ̀ kọ́ bí gángan lù. Ẹ bọ̀wọ̀ ká àwọn ọmọ jìnnà jóde kó alẹ́ mọ̀ jẹ. Ẹ ní ẹ̀yà yẹ gàwé o. Ṣé mo bá àwọn bàbá lé? Ẹ kú sílé ó ti jáde. Wọ́n tún jáde. Bàbá tún ti jáde. Ẹ dúró ṣe jíṣẹ́ mi fún wọn ni. Mo máa ń jíṣẹ́. Pé mo wá. Bẹ́ẹ̀ ni. Ó ti ẹ̀dá. Pé jíṣẹ́ ọkàn mi balẹ̀. Ẹ wọlé kẹ́kọ̀ọ́ owó tẹ̀ jẹ wá. Ẹ wọlé kẹ́kọ̀ọ́ owó tẹ̀ jẹ wá. Nítorí ẹ̀ náà ló ṣe jáde àmọ́ ẹ fọkànbalẹ̀ a máa kó wá fún yín láìpẹ́ yìí. Sùúrù mo ní kí mo ní. Mo wá láàárọ̀ ẹni ó sì dé. Mo wá lọ́sàn ẹni ó sì dé. Mo tún wá lálẹ́ ẹni ó sì dé. Dé ìtàdí sùrùtì tó bá sì yẹ pé kò wá lé mọ́ ẹni ó ní kọ́kọ́rọ́ kẹ́yìn kó jáde. Ẹbí wò wá ní àgọ́. Ewu náà ló sùn àpárá òkú tí ẹ bá yé mi jẹ́ ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Àtijẹ àti mo náà ló ń wá kiri náà lẹ ṣe bá nílé. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Ẹ mọ̀ nǹkan ẹ fún wa nígbà díẹ̀ sí ẹ jọ̀ọ́. Ó máa sán ẹ fún wa nígbà díẹ̀ sí torí tó ṣùtà wà náà ìbá fi máa parí àbí ẹ ṣáà fún wa nígbà díẹ̀ ẹ jọ̀ọ́. Ayé yìí ní ìbàjẹ́ ẹni kúnlẹ̀ mi. Ayé yìí ní ìbàjẹ́ ṣe ti gbọ́ ṣe rí báà mi ìbẹ̀ ní ìwòsàn. Ó dẹ̀ láì lójú pé ààyè búṣù bí méjì jẹ tó fi papòrà. Ilé tẹ̀sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí èmi ní ìjogún rẹ̀ ẹ má fi ṣẹ̀ṣẹ̀ lọ. Ẹ má fi ṣẹ̀ṣẹ̀ lọ. Ṣé ti gbọ́ yìí? Ṣé ti gbọ́? Ẹ sọ fún ọkọ yìí. Ẹ má bínú. Ẹ má bẹ́ẹ̀ mi. Ẹ má bẹ́ẹ̀ mi báyìí bẹ́ẹ̀ mi ló ń bí mi. Ẹ má bẹ́ẹ̀ mọ́. Ẹ má bẹ́ẹ̀ mọ́. Ọ̀sẹ̀ tó bá mi. Agbójúlógún òṣì. Bébí o ṣe. Ṣùgbọ́n ṣáà gbọ́ gbogbo bó ṣe ń pariwo. Ó gbọ́dọ̀ lóun máa kó àwọn sójà sọ síbẹ̀, òun máa wá embarrass wa. Òun máa lé wa dànù síta, òun máa kó gbogbo àwọn pàǹdùkú ẹ̀ yìí, òun máa jà síta. Baby calm down. Wọ́n fi mí just Maliki calm down. Maliki calm down, ojú òkè tí ẹ ni. As a matter of fact, tó bá gbé mi lọ sí court after that 6 months, máa sọ fún Adájọ́ pé mi tí ibi tí n fẹ́ kó sí àbí mo tí ìlú tí n fẹ́ fi gbalé, ó máa ṣe sùúrù fún mi náà ni. Because kò wọ́n nígbà kó dẹ̀ rí síta kò possible. No, it's the constitution, it's the law. Dákẹ́. Èèyàn tí ò lówó lọ́wọ́ kì í mọ law ní gbogbo ìgbà. Law ló ń tẹnu mọ́ bó ṣe wá embarrass wa. Àwùjọ aláìwọ lówó ọdún kan àbọ̀, oṣù táwa lẹ́yìn tó bá parí ló máa pé ọdún 2 àbọ̀ tá jẹ. Ó dàbí owó tí ò sí lọ́wọ́ yóò ti kó sí ẹ lọ́pọlọ.
ọdún méjì àtàbọ̀ ni òun ṣọdún kan àbọ̀ ṣó ti gbọ́ law yẹn ló máa kó sí gbogbo ìgbà law ni tó búra tó disgrace wa sórí iṣẹ́ ṣáwa nìkan là ń gbé nínú compound yìí owó ṣe embarrass wa òun sọ̀rọ̀ law ṣáà wá owó kó sanwó lé ẹ̀ fún wá owó kó sanwó lé ẹ̀ fún ó ti sú mi wá owó kó sanwó lé ẹ̀ fún. Calm down má sọ ṣètùbọ̀ to be candid me tell me go to pay 2 years me go to pay 2 years seriously but don't worry I'll sort it out. Sorry, my love. Sorry, come on now. Just got jail. That's very good of you. And you know what? I am proud of you all. You know, I will always have you in my heart all the time. And you've really impressed me. Well done. Thank you, Sharon. I want to say something. Sharon. My butterfly. Anytime I personally have any issue with you concerning our jobs, please do not threaten my family. I love my family so much. And I know every one of us here does. Please, once you threaten our families, it lowers our morale. Well, Daisy, you know how much I love you. You know I'm proud of you people, and I'll keep being proud of you people. I cannot watch you suffer. I cannot watch you being hurt. You know that if anything crosses any one of my butterflies, I will fight till the last breath in me. So relax yourself. And everything is fine with you and me. I've forgiven you all. And yourself. Thank you. Thank you. I love you, my butterflies. Thank you. You're welcome. Thank you. So, Mama. My darling. Wow. I am so happy for a job well done. Bravo for each and every one of you. Stone, pick it to the strong room. I know the sizes of the wraps. Adekunle. Nǹkan ṣe mí. Nǹkan ṣe mí lójú kò yẹ. I'm telling you. Okay. You can imagine bí láwọn ọ̀rẹ́ ṣe máa embarrass me. Wow. Mo lè fún owó ilé. Mi ò ní ilé sọ fún the past 2.5 years. Tí mo ti ń gbé ní àti jí àti mu onírà. He said, I don't want you to give me anything. Continue to my best share. Go them off me salary. You know, I can be your driver. I can be washing your clothes and ironing them. Adekunle. Please. Adekunle. Help me. Iṣẹ́ tí mo ń ṣe ó lágbára kan. Mi ò rò bí o lè ṣe. You can't. No, no, survive. She don't know what she to feel survive. I can do anything. Surely, level to my day. I need help. I need help. Please, just do anything for me. Do anything for me. You really know how to grow. I mean, you really know. Ìyàwó mi. You can imagine the way she addressed me at home. Are you sure? You sure kò lè ṣe? Sí, mo mọ̀ pé ó ní problem. But iṣẹ́ yìí ṣoṣo. Ṣé o sure? Demola. Yeah. I'm ready to watch. Okay, that's fine.
This is my card. Baby. Shumbo. Baby. Yemulale. From there, I'll pick it up. Alright. It's fine. Ọ̀rẹ́ mi ní àtijọ́ wa. It's wàhálà. Gbogbo wa ló ti wá mọ̀ sí báyìí. Wípé rate tí crime fi ń develop ní society wa is becoming too much. Now, ṣé ó dìgbà tí àwọn ọ̀daràn yìí tán wá bá bẹ̀rẹ̀ sí ní wá ń ká àwọn ọlọ́pàá mọ́lé? Ṣó dìgbà tí wọ́n bá ń ṣe àwa gangan lọ́ṣẹ́ ká tó mọ iṣẹ́ tó yẹ ká ṣe? Ó túmọ̀ sí wípé àwa ọlọ́pàá tí wọ́n ní ká dáàbò bo ìlú là ń ṣiṣẹ́ wa níbi iṣẹ́ o. And don't forget, gbogbo yín lẹ pledge fún orílẹ̀-èdè wa kó tó di pé ẹ bá ṣe yìí. A ní a máa jẹ́ olótìtọ́ àti olódodo. Ó túmọ̀ sí pé loyalty wa nínú iṣẹ́ yìí 100% ló yẹ kó jẹ́. Not even 99.9 and a half. Is that clear? Yes, sir. And for your information, tó bá ṣe wípé èmi wà nínú ọlọ́pàá tó ń ṣẹlẹ̀ àbí tí ò mọṣẹ́ níṣẹ́, mi ò ní dé level tí mo wà yìí. Whoever tó bá fẹ́ gba promotion lẹ́nu iṣẹ́, ó láti ṣiṣẹ́ ìdójú àmì. Nítorí ìdí èyí, mo ń fàsìkò yìí sọ fún wa wípé ọlọ́pàá tá bá rí tí ò ṣiṣẹ́, tí ò dáàbò bo aráàlú gẹ́gẹ́ bí ìlérí tá ṣe, tí ò gbìyànjú láti jẹ́ ọ̀tá criminal, a jẹ́ pé ọlọ́pàá náà òun fi ń ṣeré ni. Advice tí mo ní fún yín lé nínú yín. Dismiss. Thanks, sir. Dismiss. Yes, come, sir. Jókòó. Ṣé ò ń bẹ̀rù ni? Náà ò ní láti bẹ̀rù. Èmi mo wà pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n, right? Kò sí wàhálà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo máa kọ́ ètò yìí gba ìjà. Mi ò ní fún ẹlẹ́jà jẹ. Èmi àtàwọn kọmíṣánná ìlú àtijọ́ máa ń jẹ. Ṣé ti náà? Máa wọ rí. Ṣé o trust me? Àtijọ́ wọn ti pè é. No, you're not way back. Wow. Just a moment. Hello there. Wọ́n kí n wà lọ́fíìsì. Ìyẹn Máyọ̀wá. Níbo ni Máyọ̀wá ti ń kọ́wọ́kọ́wọ́ yìí náà? Lókè máa wà rẹ̀, I'll be with you shortly. Ṣé ti bọ́? Mo ti ń bọ̀ òun máa tó lọ́fíìsì sí ń bọ̀. All right.
Sáyé sọ̀rọ̀. So kí wá ní conclusion báyìí? Ó kò sí conclusion ọ̀kan, èmi ò lè ṣe iṣẹ́ Ọlọ́run mi jẹ́. Àwọn iṣẹ́ ẹ̀gbin bẹ́ẹ̀ ẹ̀gbin iṣẹ́ ìdọ̀tí tó ń gbọ́dọ̀ máa bọ́mọlúàbí dí. No, I can't. Iṣẹ́ lẹ́gbin. Jọ̀ọ́ má bínú. Ṣé ẹnu títí wọ yìí ló yẹ kó ti máa gbọ́ pé iṣẹ́ kan lẹ́gbin? Iṣẹ́ wo gan-an ló wà láyé yìí tí ó ṣàìlẹ́gbin? Àbíwọ̀ ò mọ̀ wípé inú ẹ̀gbin lowó ń gbé, inú ẹ̀gbin lọ́lá ń gbé. Wo ọlọ́gbẹ́ni, ó máa ká ìtìjú kúrò ní o. Tó bá dẹ̀ mọ̀ wípé iṣẹ́ ohun ẹ̀ ṣe, òun ni kò sọ. Kémi tètè mọ̀ kí lè wá ìrìnkúrìn ẹsẹ̀ mi torí èmi ò lè wá kú sínú ìṣẹ́ àti òṣì tó ra wọlé yìí. Fọlákẹ́. Ṣé mi ò ṣe bẹ́ẹ̀ bá sọ̀rọ̀? Come on now. I need to calm down. Èmi ni mo mọ̀ nǹkan tó jù mí rí. Listen. Ṣúrí, mo mọ̀ wípé bó pẹ́ bóyá Ọlọ́run máa ṣe ètò dá. I can never, ever in my life do such job. See that? I mean, it is ridiculous. Oh, understand? Hey! Èmi mo mọ̀ nǹkan tó jù mí rí sẹ́, Ọlọ́run. Please. Ọlọ́run máa ṣe ètò dá fún wa lágbára Ọlọ́run. Jọdákẹ́. Wait. What is it that I don't understand? Kí ni ò lè yé mi? Mo jẹ́ kí n sọ fún ẹ. Ẹni tá fi joyè àwòdì tí ò lè gbé adìyẹ òun lọ́rọ̀ ẹ. Ẹ̀dá tí ò bá dẹ̀ mọ̀ bí tí ẹgbẹ́ ẹ̀ ti ń là, irú wọn máa ń sáré kú ni. Ìwọ ọmọkùnrin ó dẹ̀ ti mọ̀ bí táwọn ẹgbẹ́ ẹ̀ ti ń là. Àmọ́ ọ̀lẹ nìyẹn, ọ̀lẹ gidi ní ẹ̀wòjọ́ nítorí títí Ọlọ́run, mo forúkọ Ọlọ́run bá mo fi bẹ̀ ẹ́. Mi ò lè kú sínú iṣẹ́ yìí. Tó bá mọ̀ pé ò ní nǹkan kan ṣe, jẹ́ kí n máa bá tèmi lọ. Jẹ́ kí n kúrò nínú ilé ẹ, ọ̀lẹ òṣì, ọ̀lẹ ọkùnrin, ọ̀lẹ ni ẹ. Ó kó ṣekúnrin náà fún mi jọ kó jẹ́ kí n kọjá. Why? Do you know what he did is called stealing? And anyone who is caught stealing will be killed. Do you want to be killed? Oh, lè dá mi lóhùn. Desiree, sọ̀rọ̀ yìí. Say something, please. I am disappointed. Mo kàn ń rò ní. Ọwọ́ ta ló ti ká ìwà burúkú? Ìwọ ọmọ kékeré ara ẹ̀. Kí ló fẹ́ ká ṣe fún ẹ tá a ṣe fún ẹ? Yeah, tẹ̀lé mi wọlé. Now! Rí ìwà wo lélẹ̀? Àbí ṣe kò ṣe pé Máyọ̀wá ti fẹ́ máa wúrú wà mí báyìí? Banko! Sọ́ọ́rí lẹ́yìn jíjẹ tó ti jẹ, àti múmu tó ti mú, àtẹ̀yí tá a ti sí apá ayé kan ò tún ká ọmọ. Bínú bá bí iná iná máa jó ni o, bínú bá bí omi omi a máa gbé èèyàn lọ. Ayé mi ní í ṣe òyígbò, òyígbò mi ní í ṣe ayé, ebi ò ní pa tọkùnrin tóbìnrin kí wọ́n jẹ lu ara mọ́.
torí pé kí ni o takẹsẹ ní ìṣẹ̀lẹ̀ àwùjọ òun ti jí mèrè ní ìṣẹ̀lẹ̀ àwùjọ ọbọ tó bá ètò olúwo tó fẹ́ẹ̀ ní tòjúbọ lọ tí tó bá balẹ̀ kí padà sẹ́ni mọ́ gbákù kọ́ bá kọ láyé ẹgbẹ́ rẹ̀ ó gbà tèwé tọ̀run ni a kì í kẹfún kárójú a kì í kóṣù kádèwé a kì í fòrìṣà alágẹmọ sọ́jà ká tún fòrìṣà mi gbogbo ojú tó bá ti wù ọ́ lónìí báńkì ó ti dojú owó nù gbogbo ojú tó bá ń wù ọ́ lónìí ó ti dojú ayọ̀ torí pé kí ni ìwọ ti bọ́yẹ̀ kú mulẹ̀ kó mọ̀mọ́ ṣe dà ọ́ torí inú bíbí ẹrú nípẹ̀rú ẹ̀dọ̀ fùfù ìwọ̀fà nípa wọ̀fà adíbá fún òfò wa nígbà tí bẹ láàrin ọ̀tá ayé torí tí kú bá ń sẹ́gbẹ̀ òun ṣe ọ̀tọ̀ láyé obì òfò wá sí bárùn bá ń sẹ́gbẹ̀ rẹ̀ ṣe ọ̀tọ̀ láyé obì òfò wá sí torí gbogbo aláwí obì báyìí ní kú pa ikú yẹ̀ lórí rẹ̀ lónìí o bọ́ bá dìwọ́ lógúndógún tó bá dìwọ́ lọ́gbọ̀nlọ́gbọ̀n lórí ìwọ̀ báńkẹ́ yìí ó dòódì torí pé kí ni oyin nìkan gẹ̀ adíbá fún Ọ̀rúnmìlà níjọ́ tí baba ń lọ rèé fọtá ogbó kan rí tí baba ń lọ rèé bá kú mulẹ̀ pé kíkó kó má bàa pa wọn wọn ní kó tọ́jú olúgbógbó òròṣé kó tọ́jú orí kó bu erùpẹ̀ dí òkè kó fi gbogbo rẹ̀ rúbọ ǹjọ́ tó o tọ́jú gbogbo òròṣé lónìí ọbú erùpẹ̀ dí òkè ikú kan ò ní ọpa mọ́ o níjọ́ tí ẹ̀fúùfù lè lẹ́ńkẹ́sọ lásọ tó ń kẹ́wù ẹlẹ́wù ìwọ bá ń kẹ́ bá wọn débẹ̀ oníkòkòrò kan lásọ bẹ́ẹ̀ ni òkòrò kan lẹ́wù ọ̀nà wọ̀ ní síwájú èjì ògbè o èjì ògbè mo pè ọ́ kọ́ jẹ́ mi ní òtèmi torí pé kí ni awo kì í pe awo àìjẹ́ gbogbo ọdún mẹ́rìndínlógún tí ń bẹ nílé ayé tí n bá ti pè yín kẹ́ súré tètè kẹ́ wá jẹ́ mi ní òtèmi o èjì ògbè o ọ̀yẹ̀kú méjì ìwòrì méjì òdí méjì ìrosùn méjì ọ̀wọ́nrín méjì ọ̀gbàrà méjì ọ̀kànràn méjì ògúndá méjì ọ̀sá méjì ìka méjì òtúrùpọ̀n méjì òtúrá méjì ìrẹtẹ̀ méjì ọ̀sẹ́ méjì òun òfu méjì mo wá pe gbogbo yín kẹ́ jẹ́ mi ní òtèmi torí pé kí ni dárúkẹ́ lẹ́nu kọ́tà ń pè wọ́lá anyẹnìkẹlẹ lórúkọ tá a pè ìwọ ẹ̀jẹ̀ ajítàbà lórúkọ tá a pè ìwọ atẹ́gùn àti dárúkẹ́lẹ́ àti anyẹnìkẹlẹ àti ajítàbà yìí mẹ́tẹ̀ẹ̀ta ni mo pè ó yá ẹgbẹ́ wa kó balẹ̀ sí lọ́wọ́ gbìjà. àwọn bàbá mi ni wọ́n gbé wá wọn tó bẹ́ẹ̀ kan máa gbé wá torí pé kí ni awo ti pe awo ẹ̀jẹ̀ báwo bá pe awo awo. ó yà nà síwájú báyìí nà dáadáa ó ti dábọ̀ ti náà tó dárúkẹ́lẹ́ lórúkọ tá a pè wọlá o ayìnìkẹ́lẹ́ lórúkọ tá a pè ìwọ ẹ̀jẹ̀ ajítafà lórúkọ tá a pè yín yàmi ọ̀sá ẹlẹ́yẹ tí n bá ti pè yín ní kẹ́ ẹ sáré wéréwéré báyìí kẹ́ ẹ wá jẹ́ mi ní òtí mi ò torí pé kíni òkò burúkú báyìí ní tẹnu ìmọ̀jò tó bá ti wáyìn báyìí kó balẹ̀ sórí ọ̀tá rẹ̀ torí pé kíni a kì í kẹ́ fún lóṣù a kì í kara nílé tó bá wá kàn án méjèèjì ní gbàgede òṣù ẹ ká wá jẹ́ wọn ní òtí mi ó yá dàálẹ̀. Madam, irú help wo lẹ fẹ́ kí n ṣe fún yín lórí ẹ ṣe bí mo ṣe sọ ìwà tí Máyọ̀wá ń hù ó ń dojú tì mí ó dẹ̀ ń bà mí lẹ́rù ó tún bà mí lọ́kàn jẹ́ pẹ̀lú mo dẹ̀ wò pé ẹ̀yin gẹ́gẹ́ bíi tíṣà ẹ̀ time tẹ́ ẹ̀ ń spend pẹ̀lú ẹ̀ ó pọ̀ díẹ̀ mo ṣe wá wò pé kẹ́ bá mi mójútó lóòótọ́ èmi náà gbìyànjú èyí tí mo lè ṣe ń lè gẹ́gẹ́ bí òbí àmọ́ mo rí pé àwọn ọmọ yẹn máa ń ní ìpayà tíṣà wọn ni mo ṣe wá rò pé kẹ́ bá mi mójútó ìjọ nítorí Ọlọ́run ẹ bá mi mú Máyọ̀wá bí ọmọ yín gbogbo àwọn ìwà burúkú yẹn bá mi dẹ́kun ẹ jọ̀ọ́ àǹtí. Ọlọ́run á bá wa mójútó èmi náà try gbogbo agbára mi gbogbo kan tí bá mọ̀ pé mo lè ṣe wọ́n ṣe Ọlọ́run á bẹ̀rẹ̀ fún mi ṣe àmín Ọlọ́run á bá wa wò ó bá wa mójútó. Àmín ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ bá mi pè account details yín. Okay. 3742. Báńkì yẹn. GT Bank. Mo ti ṣe change kékeré kan síbẹ̀ mo kàn fún yín ni tẹ́ bá lè ṣiṣẹ́ ibi iṣẹ́ fún mi mo promise yín pé màmá fún yín every month. Wow, 50,000 naira. Ṣó kéré ni? Kéré kẹ̀. 50,000. Kí ni kí n fi ṣe? Owó iṣẹ́ tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbà ni ṣe mọ̀ pé Máyọ̀wá ti di iṣẹ́ tuntun fún yín báyìí. Ẹ ṣé gan ni mà. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan. Máa try gbogbo best mi. Ọlọ́run adé fún wa ṣe. Ẹ ṣé gan. Ẹ jẹ́ kí n sinmi. Okay ma. Ìwà tí àwọn ọmọ yẹn máa ń lò. Àní jíjí tí mo jí mo ti bá àwọn ẹbọra mu tí yangan lónìí èmi tí mo ti fi òwúrọ̀ kùtùkùtù báwọn òrìṣà jóbi papọ̀ mo ti dì kọ́ńkọ́rọ́ èlùbọ́ ò mò ń sọ ọmọdé gbàhanran gbàwọ́nran mo délé aláré bá mi sáré
mo délé aláyọ̀ ayọ̀ ni wọ́n bá mi yọ̀ ṣẹ̀ṣẹ̀ èmi tí mo délé àgbọn mi règún àwọn ẹlẹ́yẹ lọ́rẹ̀ bọ́rùnmìlà lálejò wọ́n wá ní kí bàbá lọ́rẹ̀ rántí wá Ọ̀rúnmìlà lòun ò lówó lọ́wọ́ wọ́n ní kọ́ lọ́rẹ̀ gbàwìn rẹ̀ Ọ̀rúnmìlà lòun ò gbọ́dọ̀ gbàwìn ó ní nítorí pé kíni nígbà olúkókó jogbó lẹ́yìn ìkúlé òun Ọ̀rúnmìlà ìbẹ̀lẹ̀ yẹn lẹ́yẹ tí bóun ṣèmú lẹ́jọ́ kìíní àná ẹlájẹ kan ò ní pọ́ máa wo àjẹ́ tó bá sì pọ́ máa wo dá mi lójú pé ilẹ̀ lọ́dà Adémọ́lá o ó ti ṣàlàyé bọ́ọ̀rẹ́ rẹ pé lè kú la wà yìí ibẹ̀ ni wọ́n sì ti ń jẹ́ wú àrùn tó o sì mọ̀ pé bí tó bá ti jẹun bí ikú èèyàn kankan gbọ́dọ̀ hakẹlẹ̀ bẹ́ẹ̀ béèyàn bá hakẹlẹ̀ bẹ́ẹ̀ yóò dìjà ó ti sọ fún un èyí tó kéré jù nù sẹ́tì mọ̀mọ́ ṣe ló gbé wá bá mi yìí wọ́n sì jọ lójú arákùnrin sírú ògòkò wò mí kí lórúkọ rẹ. Adékúnlé. Adékúnlé lórúkọ rẹ àmọ́ kí ọ káàbọ̀ sílé awo sọ́ọ̀rẹ́ rẹ ti ṣàlàyé tó bá wá àyín fún ọ. sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sà. ọyá gbé ẹsẹ̀ òsì rẹ wọnú agbára wọlé. ó ṣeun. bàbọ̀ lára rẹ̀ bàbọ̀ ṣe wà ẹ̀wù ló bẹ lóde ayé ẹgbà ló bẹ lóde ọ̀run òní òkúnnúkúnnú mo ti bá wọn jẹjẹ àrùn sí bẹ́ẹ̀ ṣe àwọn òkùnkẹ́ níbẹ̀ ṣẹ́bí gbà lọ́dọ̀ gbogbo mi fún mi ẹ̀kọ́ ní bẹ̀ lápọ̀ àbọ̀túnbá yẹn bẹ̀ lápọ̀ sí gbogbo nípa kiri kó tó sì ti àwọn ẹlẹ́fẹ́ ṣe ń jọba ìkúnnú fún ayé ò ẹni tẹ́ ní ilé ọmọ rẹ̀ fún ọ̀run bẹ́ẹ̀ sì fún bẹ́ẹ̀ ti lè sílẹ̀ bọ̀ ọyọ wájú lẹ́mi nípa èyí tèmi ó rèé. Adémọ́lá o mo ti sọ̀rọ̀ rẹ dọkùnrin ìrìn àjò kan bẹ tẹ́mi rẹ̀ tájọ rìn tó ti gbọ́ ẹ̀yin mo fẹ́ mú dénú gbọ́ ọ̀dájú mo fẹ́ lọ fi sáwó mo sì fẹ́ mú dénú àjálẹ̀ kó náà lọ rẹ̀ ṣètùtù rẹ̀ gẹ́gẹ́ bí mo sì ṣe fún wọ àmọ́ kì í ṣèrè tààrí lásìkò yìí èmi wọ́n mọ̀ pé báyẹrẹ bá ti patíko là ń gbóhùn ẹyẹ lóko ó dìgbà táyẹrẹ bá patíko lọ́lẹ̀ jẹ́ ọmọ báwọn orúmọlẹ̀ jẹun yóò bá àwọn ẹbọra mu tí ìyẹn gan lónìí náà ni kò ní dọ̀la yàrá kan ò ní gbẹkùn kó tó lóun ọgbàjá tó bá jẹ́bẹ̀ nìkan fẹ́ jẹ̀wẹ̀ tó ti gbọ́ ọyá ìwọ wojú mi wò mí iṣẹ́ tí mo ní wọ́n fẹ́ ṣe fún ọ tó lójú lélẹ́yìí o má wò mí rẹ́jú mọ́ mi. Omoloke na manuka iye omoloko alaiya inanjo okiri yosa inanjo okiri yosa inanjo mola ọ̀gára ọlọ́ṣà bẹ́wì olè alákọ́lẹ̀ òkígbé fìrídìí ọ̀kẹ́ olè akata mi akata ọ̀nà àmàlìkì wọn náà dáná ló náà kẹ́mà tẹ́lẹ̀ ojú lẹ́kùn láì ṣàwọ̀ kẹ́mà bàkàn nínú yọ máa ṣeré lálọ́ lé má lò kànáà náà lò ní náà àmàlìkì wọn náà ṣẹlẹ̀ lánà kẹ́mà tẹ́lẹ̀ ojú lẹ́kùn láì ṣàwọ̀ kẹ́mà bàkàn nínú yọ àtàrí àjànàkú kì í ṣẹ̀rù ọmọdé. Ìwọ ta ló bá ẹ ṣe kò sí àbújá kankan lọ́rùn ọ̀pẹ lẹ́yìn kò sọ̀rẹ́ńdà rẹ̀ àbí kí pa ẹ̀ dànù. Ìwọ òkèrè tí ọba náwó mú alágẹmọ lábẹ́ ewé alágẹmọ adéwà máa béèrè lọ tí ọba náwó mú àwọn gidigba lálẹ́ odò àwọn gidigba á di odò á máa bódò lọ tó bá ní ó mú ni ọ̀la ló máa mú. ajé ìṣíní ẹ ò mọdẹ àgùntàn ìṣíní ẹ ò ní rọ̀rọ̀ lọ́rùn apádé ẹ kàn ló gbé lórí lásán yìí kò gbọ́dọ̀ kọ níwájú kọ̀lọ̀kọ̀lọ̀ èmi ọmọ mi ata ìwọ àti tani. ló bá yẹ sí a kì í gbórí odòkodò a kì í gbórí ọlọ́pàdọ̀ ó yá afẹ́fẹ́ débi lọ. irọ́ ni ó lọ ó dà afẹ́fẹ́ gbé mi.
ojú ẹkùn láì ṣàwọ̀ kẹ́ má bàa kàn nínú yọ. Alúwé lúwé lúwé kàngó kàngó kó má rọlé tí yín bí agogo. Máa sì náà dúpẹ́ dúpẹ́ kó má bí akéré lákàn gbogbo yíyan. Baba. Baba. Adébọ́lá o. Baba o. Ó ń gbè mí ní gbèdégbèjọ́. Baba. Ojú rẹ tí mo máa rí tẹ́lẹ̀ kọ́ lélẹ̀ tí mo rí kí ló ṣẹlẹ̀. Baba. Díẹ̀ ló kù. Obi ò bá ti tẹ ìwọ bí lẹ́nu. Omi ó tẹ̀yìn ìwọ̀n fún ìta mi lẹ́nu. Wọ́n ní ìdórí ọmọdé ni. Ọ̀rọ̀ rẹ o. Ọ̀rọ̀ mọ́dímọ́dí. Ọ̀rọ̀ mọ́dímọ́dí. Ọ̀rọ̀ onú lórúkọ tí wọ́n ń pè ìbọn. Òṣùpá pàdé gan lórúkọ èkó. Òṣùpá pàdé kí ìyàn ojú ojú ọ̀run. Baba. Tẹnu wọn ni wò mí. Obìnrin ọlọ́pàá kan ni. Mi mọ bí tí ó ti rí agbára. Tí mo yẹ gbé ọ̀fẹ́ náà ló tẹ̀lé mi bàbá. Òjògùn lé. Obìnrin ajá ìsọ̀ lásánlásán. Tọ́wọ́ bá ti pa wọ́dà òun náà pẹ̀sẹ̀ dà. Àìwọ́ ni mo rí bá wí o. Nígbà tí mo fún ọ nídà tó fi pa ni mo fún ọ lọ́rẹ́ ìwọ ló lè fi nà yàn. Kí ló dé tí wọ́n dáná yàrá? Bàbá mo yìn tí mo ṣe ń yìn kò wọlé àmọ́ bàbá ó yìn mí. Ṣé yíyìn tó yìn wọ sí ọ̀wọ́lé? Bàbá kò lè wọlé àmọ́ kò fi yẹ lára. Ó burú kò yẹ kó bá òde pòpọ̀ mọ̀ la. Olúmọdímọdí ọ̀rọ̀ mọdímọdí olúmọdímọdí mọlẹ́wà ọ̀rọ̀ mọdímọdí mọlẹ́wà ọjà gbogbo yẹn parapọ̀ ẹ mọdí yín mi ká kí ló ṣẹlẹ̀ kí ló dé. Adébọ́lá o arábìnrin tó ń sọ yìí wọ́n ti gún fún ó sì ti tẹ̀ ó ti mẹnu ọ̀nà bẹ̀ ṣé bá ọmọ pé kékeré rà gbọ́dọ̀ lọ sáyì yẹn àwọn àgbàgbé ìra nìkan ni wọ́n mẹnu ọ̀nà bẹ̀ òun náà lọ látìlẹ́yìn gidi àmọ́ wọ́n wá jẹ́ kó yíye pé nǹkan ju nǹkan lọ olójúgbòdú awójáwó lọ àwọn àmọ́ ké máa wo káwọ́ yẹ́yìn báwo bá sì yẹ́yìn ọmọ ayé náà lè mí kíní burúkú ìwọ́n fi ṣàṣejẹ fún ọmọ pé nǹkan ju nǹkan lọ àwọn tó kù rẹ̀ ń kọ́. Bàbá ṣe ń wá ẹni mi bí mo fi tẹ́lifí bọ̀ ti wà bàbá Òjògùn lé. O sì á rí mọ bí tán wà ẹ má mà dorí ẹ kodò mọ́ mi lọ́wọ́ èmi lúbúlúbú ojú ọlọ́mọ ni. Bàbá ṣe fẹ́ gbọ́ ọmọkùnrin tí mo ní kẹ́ bá mi sọ́jọ́ kùnrin ìbọn bá. Ìbọn bá? Bẹ́ẹ̀ ni bàbá. Ìbọn ṣe máa wá bá dájúdájú ẹ ti jẹ́wọ́ sọ́rọ́ tí ò ka tí mo ṣe fún yín jọ́kẹ́ ní àná mo sì sọ fún yín mo kì í lọ títí mo nígbà kí ìgbà tẹ́ ẹ bá fẹ́ bóbìnrin lájọṣepọ̀ kẹ́ ẹ gbìyànjú fúrukọ àwọn ọmọ sí lọ́wọ́ yín á jẹ́ pé ẹ ti lò pẹ̀lú bí. Bàbá mi ò lè lo ọkùnrin ni mí ìgbùdọ̀ dọ́rú ẹ̀ wò. Ẹ̀kọ́ ti fojú mú wọn. Ibi abágbàgùnkè náà lèèyàn gbà sọ̀kalẹ̀. Òtùbọ̀ wọn jò yí ọpẹ́ mi lúbúlúbú ojú ọlọ́tọ̀ wá bá kínkínní tó kù lójú ọlọ́ mi gangan bí ọba kù dé gangan bẹ̀ ni wọ́n pè lóògùn. Sọ ti gbá ọkàn rẹ balẹ̀. Ń bọ̀ wọ́n ríran wò tó bá gbẹ lásán lèèyàn wọ̀ èèyàn kéèyàn tó bá wọṣọ tútù sọ́rùn ó ní nǹkan tó gbójúlé. Ń bọ̀. Bàbá. Bàbá ẹ ṣe kíá. Madame ẹ kúlé o ẹ kúlé. Káàbọ̀. Gbogbo ní ìrìn àjò tẹ́lẹ̀. Chinedu. Gbàwó lọ́kọ mi dé. Oko yín ti dé nígbà tí ẹ̀yin náà ẹ wá. Nǹkan tí mo ń tẹ láti sọ very good ni pé oko yín ló kọ́ dẹ́. Ìgbà tó kó yín dẹ́ ẹ̀yin náà wá wọlé kò tí ì pẹ́ náà. Owó time tó dé gbà. Nínú orí crush mi ti bàjẹ́ but tí bá ní kí n máa ka moon kí n máa ka soul tí bá ní kí n máa ka afẹ́fẹ́ bó ṣe ń count. Kò pẹ́ tí wọ́n nínú ọ̀dẹ́ madam desi mo lé àlá kan ó dẹ̀ máa dá kí n sọ fún yín. Mi ò fi bẹ́ẹ̀ máa lálàá mo ti bá ti lálàá máa like kí n máa make use of it. Kí ló ṣẹlẹ̀ nínú àlá yẹn? Ìṣípayá àlá mi gangan ni pé ẹ máa ṣe ètò àánú fún àwọn gẹ̀tìmá
ẹ máa ṣe bá ti rí ẹni security man ẹ máa ń dà sí wọn lówó kẹ máa fún wọn lẹ́ni tí tó bá wà lọ́tọ̀ sí in fact ó lè jẹ́ last kobo yín ẹ ṣáà mi sọ pé ẹ fún wọn. ṣé alẹ́ òjú bẹ́ẹ̀. that is my dream o ègbé ní fún ẹni tí àwọn lọ sí Aba ègbé ní fún ẹni tí àwọn lọ sí Aba tó gbọ́ Onitsha lọ. ẹ kúlé o. káàbọ̀ baby. baby Yeah? kí ló ṣe ẹlẹ́sẹ̀. ibi iṣẹ́ mà ní èèyàn kan fún mi ní good news kan ni máa ní pé kí n rí àtúnmí lọ fò sókè báyìí nǹkan lọ twist ankle mi ni. ṣé good news nìyẹn ṣá good news tó ti ń ṣẹlẹ̀ téèyàn tó ti ń break ankle. ọ̀rọ̀ lórí owó náà ni contract kan la gbà tó wọlé so tí mo rí àti ẹ̀ ó twist straight ni. I'm telling you. ṣé kí lè fi ewu lé wọn. no àwọn boys ti bá mi ṣe. ó ti tẹ̀ ṣe àwọn boys ti bá mi ṣe ìnáwó so mo wá okay wọ́n wà níbi tó lọ. not bad àmọ́ mo máa ní ìdá ti travel lọ́tùnla o mo ní ìdá ti dé Abuja. Yeah, because ó ní proposal kan tó jẹ́ pé company wa fẹ́ defend and èmi àti ọ̀gá mi nìkan la lè ṣe so we have to go. So ìwà àtọ̀gá ẹ̀ lọ́jọ́ lọ. Àbí. Máa fẹ́ mi nìkan lẹ́ẹ̀lé pẹ̀lú Máyọ̀wá. Dàn pé Máyọ̀wá ó lè dàgbò nílé ìlú. Ṣé kò ní bá ṣe ń ṣe ní ìjìbá máa ṣe fídíò kọ́? Ṣó ti jẹun? Yeah, Deborah ṣe rice for me. Pẹ̀lú stew so I'm fine. Pẹ̀lú ọkọ. Ẹsẹ̀ ikọ̀ lọ́kàn dùn mí bọ̀. Ṣé kí n bẹ́ẹ̀ ṣe? Àná ti ṣe ṣe ẹ̀wà bẹ̀rẹ̀ ni ẹ̀. Wọ́n ti ṣe. Máyọ̀wá ńkọ́? Ó wà lókè, ó wà ní yàrá ẹ̀. Máyọ̀wá. Jẹ́ kí n lọ bá. Are you sure you're fine? Babe, I'm fine. Just come and hug me. I should hug you. Yes. Ẹsẹ̀ ò dùn ẹ́. Ẹsẹ̀ ò dùn mí. You know I'll do that over and over again. Jẹ́ kí n lọ pẹ́ṣẹ̀ náà. Yeah. Máyọ̀wá, mom is home. Calm down. Ìṣẹ́jú báwọn pé mo fún yín so ẹ ṣe kíá. Adékúnlé, kí ló sún ẹ débi iṣẹ́ olè jíjà? Òkèlè gbígbé pẹ̀lú ìtẹ́lọ́rùn. Ó sọjú wàhálà tó kóra ẹ sí ìlọ torí Ọlọ́run. Lẹ́nu ẹ̀. Ìwọ lè sọ̀rọ̀ báyìí jáde lẹ́nu. Àbí ìwọ náà kọ́ ni? Èmi. Àjàlá ta nù. Ta ló kó mi sínú ìpele tí mo wà nínú ẹ̀? Adékúnlé, ṣé mi ni mo rán ẹkún lọ jalè ni? Ṣé mo ti ẹkún lọ jalè ni? Dúró náà, ọ̀rẹ́ ẹ̀ tó lọ bá, ṣé olè ló ṣe ni? Mo gbé Adékúnlé sọ̀rọ̀ ṣé olè ló gbé fún ẹ ni? Ó dé sọ̀rọ̀. Ọ́físà, ẹ wá mú kó ìgbà ìjà rẹ̀. Adékúnlé. Wọ́n carry am comot for here, abeg. Adékúnlé. Abeg, no touch me, abeg. Mo gbé Adékúnlé ó dé sọ̀rọ̀. Ajá. Ọ̀dẹ sọ náà tó yẹn máa lọ. Ẹ jọ̀ọ́ sá, ẹ jọ̀ọ́ fún mi ní 1 minute. Mo fẹ́ sáré, mo fẹ́ sọ kankan. Ẹ máa lọ. Adékúnlé torí Ọlọ́run. Respect her. Okay, ẹ jọ̀ọ́. Gbé fóònù yẹn fún Sharon bẹ́ẹ̀ gbé fún mo fẹ́ bá sọ̀rọ̀ Sharon busy sìn ẹ dúró ẹ̀yin èèyàn ṣe ya ìyàkuyà báyìí náà ṣùgbọ́n ìgbà tí mo ṣe wàhálà tí mo ṣe lórí ọ̀rọ̀ owó tí owó wá jáde tó sìn láti ìjarun ó dẹ̀ ń dodge call mi èèyàn máa burú gan o. Bẹ́ẹ̀ mi sọ fún o owó tèmi ò lè wọlé o tẹ́ bá ti yan gbogbo èèyàn jẹ
ẹ yọ tèmi sọ́tọ̀ pàápàá ẹ yọ sí ọ̀tọ̀ ó gbọ́ pé àánú ṣáà náà mọ̀ náà òun náà mẹ́ntó ni màá yọ sí bí òkú ni owó tèmi ò lè wọlẹ̀ kí ni mo wí màá yọ sí bí òkú mo ọ̀sẹ̀ kan ni mo fún yín right ọ̀sẹ̀ kan péré ni mo fún yín màá gba owó mi tí ò ní dín £1 máa sọ fún Ṣákì tẹ́ ń pè Sharon orúkọ tí ìyá àti bàbá ẹ̀ sọ ni ètò sọ èdè Sharon sọ gan àbí kẹ́kiri mọ́sàdé Kánò olóhùn di àbókí orúkọ tó bá sọ fún Ṣákì kó kẹ́tí kó máa gbọ́ nǹkan tí mo sọ máa gba owó mi tí kò ní dín £1 àmọ̀ pé tó fà tí ò já báyìí tó fà tí ò já nọ́mọ̀ ní táìtù ẹ̀ nígbà tẹ́ ìyá wèrè kò lè náà bí kúló lóko bí takùté ni a máa mọ̀ náà méjì náà àjọ máa mọ̀ ní àtẹ̀yìn tó kó lẹ́yìn káàkiri màá dún yín sógun ni ẹ̀yin wèrè it's alright ó dìgbà yẹn náà okay. Daddy. Yes. Ẹ̀yin àti tàtún ni Daddy ẹ wò ẹ máa ní sùúrù o. Ó dà pé kò yẹ ara tọ̀. Daddy ẹ wo gbogbo conversations tẹ̀ ní ó ń bà mí lẹ́rù ẹ ní sùúrù o. Mo ti gbọ́ nǹkan tó wí tó bá mọ nǹkan tó wà lẹ́ni ọ̀rọ̀ owó tà ń sọ yìí kì í ṣe owó kékeré. Ṣẹ̀rí Daddy owó tó níye àbùkù kan ṣẹ̀rí gbogbo kéèsì owó yìí ẹ wo Daddy àwọn gbogbo cases tá ti treat ní chamber ẹ wo àwọn èèyàn burú when it comes to money ẹ wo when it comes to monetary issues people can be very very wicked Daddy mo ń sọ tèmi o ẹ̀rù ń bà mí o. It's all right. Mo ní mo ti gbọ́ I've heard you that's all right. O jẹ mi kan. Okay sir ògì ti ready sir. Yeah, let's go. Okay sir. That's another deal. His name is Honorable Gbadebo. Wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀. And mo gbọ́ information pé security be tight gan. Sure, it's done. It's a fly will go. Sharon. Níbi tí a wà tí aáyán bá ṣe mistake kò kọjá àwọn boys yẹn á spray in fact tí ẹ̀fọn ẹ mọ bẹ́ẹ̀ fọ́n ṣe kéré tó. Hello mo gba argument kan wà tàmí ẹ̀ wọ́n sọ̀rọ̀ báyìí. It's true but it's not them kò sí nǹkan kan náà wò rí sẹ́ but to put your mind at rest ẹ jẹ́ kí mi lọ check it out. Ẹ jókòó honourable ṣe trust me. Trust you. Sit down. Ṣé ti gbọ́? Mo bọ̀ ẹ jẹ́ n check it out. Hello? No, don't drop it there. No, I want you to bring the money. No, don't. Hello? Bring the money. I want. No, man, are you okay? Oh, I'm sorry. My friend, will you wake up? What kind of nonsense is that? Give me what happened? Ẹ ló ṣọlá pé ẹni iṣẹ́ ni mo wà ẹni iṣẹ́ má wọrí ìwọ ṣàlọ́gbà yàrá sílẹ̀ yàrá ta lò lọ́jọ́ yẹn ni kò gbà ọ́ ní kán bẹ́ẹ̀ fleet ẹ̀ mi ní pẹ́ dé ẹbí títí alẹ́ máa yọ wọlé má wọrí gbàǹkan tó fẹ́ mú máa sán má wọrí no má pé the other phone má send message sí ó wà nílé o ìyàwó mi kẹ̀dẹ̀rẹ̀ o mọ̀ pé ó máa wà nílé ṣá máa pélé tí n bá gbé send text lè máa tún padà pè wàá gbáyé ọmọ ńlá orí akọ́ǹkì ó ní yàwèrè wàá gbáyé okay ó dàbọ̀. Gbẹ́nu ṣí sọ́hùn.
máa fi ìbọn fọ́ orí ẹ̀ dànù. Ó ń dẹ àgèrè ó ló fẹ́ mámọ̀tẹ́kùn ó ń dẹ pápẹ́ ó ló fẹ́ mẹ́ja. Àwọn security yẹn gangan wá dábàá ẹ̀. Ọ̀rẹ́ mi kan sọ pé kọ́kọ́ máa ṣeré wá lásán ni ẹ wò á. Sọ fún mi àwọn dà. A ti yanjú ọ̀rọ̀ yẹn. Everything has been settled. Oh, I'm sorry. This has to be done. Ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ má ṣe bẹ́ẹ̀. So ìwọ ló ń receive call while you on duty. So ìwọ ló ń make call. 1 minute. Ta ló ṣe fún ẹ? Wọ́n ní dúdú ní ṣàwọ̀ wọn nílẹ̀ mọ̀ dúdú. Rẹ̀rẹ̀rẹ̀ báyìí ní ṣàwọ̀ wọn nílẹ̀ mọ̀ rẹ̀rẹ̀. Kò wá dúdú kò rẹ̀rẹ̀ ní ṣàwọ̀ wọn nílẹ̀ mọ̀ kẹfùn. Ta ni ẹ? Ta ló ṣe léyìí fún ẹ? Ẹ wọ̀! Bánkẹ́, kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣẹlẹ̀? Ta ló yìnbọn? Kí ló ṣe wọ́n? How, Bánkẹ́? How? Why? Ẹni ẹ múyàn. Ẹ̀yin kan náà lẹ́tún ní oyè ọbọ̀rọ̀ mọ́ yín lọ́wọ́. Kí ni ẹ̀ ń wò? Ẹni tẹ̀tí mú tẹ̀tí bá mú. Kí ni tẹ̀ ń ṣe tó fi yọ ọbọ̀rọ̀ mọ́ yín lọ́wọ́? Ẹni ojú yín báyìí èèyàn kan ṣoṣo ó dẹ̀ wọlé gbogbo yín ẹ̀rí kan ṣe. Ó wá tó wá wọlé nìyẹn kò wọlé lásán ó pa odindi honorable ẹ̀wá ìgbàtẹ̀wétẹ̀ ló disappear bí báwo. Yorùbá ni wá sá. So. Amòpóògùn wa. Kí ló sọ nísìnyí? Bánkẹ́ lẹ́nu ẹ oògùn wà níwájú ìjọba amúnimóògùn ṣé ìwọ ò mọ̀ pé ìjọba lámúnimóògùn ni níbo lóògùn náà wà tí ẹ bá mọṣẹ́ yín níṣẹ́ wàá mọ̀ pé kò sí ní tó ń jẹ́ oògùn níbi kankan oògùn for what? Bánkẹ́ ó dẹ̀ mọ̀ pé mo láìkẹ́ ju tí ò ń sọ fún mi lọ otherwise káyé pé ọ́fíìsà mi ló wà níwájú mi tó ń sọ eléyìí I know what to do now. Èyí tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ẹni tó pa Honorable Gbádébọ̀ mo fẹ́ kẹ́ mú kẹ́dẹ̀ mo dé wájú mi báyìí àbí rubbish wo ló ń sọ ok kẹ́mi máa sọ pé oògùn wà níwájú press àbí kẹ́mi máa sọ fáwọn ọ̀gá mi tó fi mí síbí wípé oògùn ló wà or what? Listen ẹni tó pa Honorable Gbádébọ̀ I repeat mo fẹ́ kẹ́ mo dé wájú mi èyí tí mo fẹ́ nìyẹn. Yes, sir. Dismiss. With all due respect, sir, mo kàn fẹ́ kẹ́ mọ̀ ní pé oògùn wa. Permission, sir. Kí ló dé tó ń fi ẹ̀jẹ̀ ayọ̀? Look at yourself. Bó ṣe ṣe wo fine boy. Fine. Ó sọ fún wa pé first time tó máa tẹ̀lé wọn nìyẹn. Táfi mú ẹ. Jẹ́wọ́ àwọn tó kù tó bá jẹ́wọ́ fún wa. Then you will be free. Ó fẹ́ sọ̀rọ̀ àbí? Nínú gbogbo àwọn tẹjọ́ ń rọ̀bìn, ṣóbìnrin wà ní. Tó bá dáhùn lẹ́rọ, wà dáhùn lélẹ̀. Tálábàláṣẹ, afàṣẹ sọ̀rọ̀.
òòjọ́ lórí ọ̀nà muge òòjọ́ báyìí lórí òtàn múlẹ̀ ọ̀rọ̀ tí ológbò bá bẹ́ẹ̀ kan náà wọ́ ẹ̀ sọ òun ló máa ń gbà gbogbo ohun tí èmi bá ti bí yẹ ló máa dá mi lóhùn níbo ni àwọn tó kó ẹ wá. He's gone. Yeah. I know. So, baby. Yes, yeah. How far pẹ̀lú business to sọ fún mi now? Reason tí mi ṣe sọ fún ẹ pé ó click ni pé torí owó tó wà lórí ẹ kéré. Ṣùgbọ́n pé ẹnu tí ẹ ti fẹ́. Honestly, it went well. So tí bá bẹ̀rẹ̀ sí mi ní gbọ́. O ṣe ní gbọ́ èlò ní 1.5 million. 1.5 so 1.5 wọlé o ṣẹnu fúyẹ́ fíú àgbọ̀ kankan. Ìwọ náà mọ̀ tí bá ti ra Bone Street inú ẹ̀ mélòó ló kù. Ẹ ṣe ìyá mi tó mọ fashion Bone Street mama kò sí wàhálà o. Then baby. Yeah? Rò pé ká drop Máyọ̀wá lọ́dọ̀ àǹtí because ó ti ń jẹ ọ̀rọ̀ wọn lẹ́nu gan. Ṣọdẹ ṣọ́ọ̀pù máa dúró ṣe. Mo mọ̀ pé ó máa dúró because òun kan ti ń jọ̀rọ̀ wọn lẹ́nu. Ìwọ ni kó sọ ìgbà tó máa ráyè láti drop wa níbẹ̀. Tí bá dé láti iṣẹ́ lọ́la nǹkan. Ṣáà jẹ́ káwa mọ̀ àwọn máa get prepared before you get home. Okay, kò sí wàhálà máa gbé yín lọ. All right, my love. All right, my love, fúnbó ló ń sọ. Súnmọ́ mi jà. No. No ti rẹ̀ ni. Ó ti rẹ̀ ọ̀dẹ̀ ẹ̀kọ́ yìí sí. Ọjọ́ ti lọ. Àmọ̀kẹ́. Ma. Ó ti yẹ kó wá lọ ṣe grocery ó mọ̀ pé àdúgbò wa ò dáa. Gbé báàgì wá kí ẹ fún ẹ lówó. Okay, ma. Ó ṣe ní ìgbọ́jọ́ ti lọ. Ọmọ pàdúgbò wa ò dáa. Ó dẹ̀ ní ìdá ti ṣe kó rántí kó ra àpamọ́ kíkà yẹn lọ. Okay, ma. Àmọ̀kẹ́. Ma. Ṣé o ti kówó tẹ́lẹ̀ ni? Wọ́n mi débi báàgì yẹn. Àmọ̀kẹ́, wo báàgì wo bóyá mi ò mọ̀. Wọ́n mi kò sówó ń bẹ̀. Àmọ̀kẹ́. Ma. Kí ló ń ṣẹlẹ̀? Kò yé mi. Kí ni ò yé? Kò yé mi. Má dà mí lórí ru. I had 12,000. Mo gba 15,000 lẹ́yìn tí yẹn. Ìwọ náà mo fẹ́ kó 10,000 fún kó lọ ṣọ́ọ̀pù wá ń sìn. Mú mi ìdénú báàgì yìí. Àmọ̀kẹ́. Ma. Do I look stupid to you? Mi mọ̀ ń pa ẹ̀. Òun tẹ́wọ́ ń sìn. Ṣé o fẹ́ yà mí níwò rẹ̀ nínú ilé mi? Mú mi mọ̀ ń pa ẹ̀ mi ò mówó yín. O mú owó. Bẹ́ẹ̀ ni mà. Jọ́tọ̀ lọ́lọ́ mi fẹ́ bínú lé mi. Nǹkan tó máa pè é wọnú lé lọ. Kówó yẹn padà síbẹ̀. Tàbí kó kó sápò. I don't want to know. Kàn wá lọ ra nǹkan tó máa rà lọ́jà fún mi kílẹ̀ tó ṣú. Mú mi àbẹ́ ẹ̀kọ́wó sínú báàgì mi. Àwọn ọ̀run ẹ̀ ń dààmú ni àbọ́lọ́ fẹ́ bá mi dààmú ẹ ni. Do I look stupid to you, Àmọ̀kẹ́? Mú mi ẹjọ́ kò yé mi ò mówó yín. Kò dẹ̀ ní yí ẹ láíláí. Kò ní yá àwọn ọ̀run ẹ. Look, I told you pé mi ò tí ì bínú. Kí n tó bẹ̀rẹ̀ sí ní máa bínú. Ìjọ́ tó rọ Ọlọ́run má work mi. Ṣé ìwín máa kówó nu báàgì mi ni? Ṣé ó ti ṣẹlẹ̀ rí ni? Àmọ̀kẹ́, tó bá jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ olè pẹ̀lú ọ̀lẹ tó wà lára ẹ̀. I cannot tolerate you. Màmá lè jẹ lálẹ́. Alẹ́ má jẹ́ ká fa nǹkan tó gbogbo ara lè wà gbọ́ nǹkan tó ṣe. Máa tiẹ̀ sádùúgbò máa. Mọ́mí ẹjọ́ mi ò mówó yín. Mọ́mí ẹjọ́. Ṣé o ní sísí kan tó ń sọ ni? Mi ò mówó yín. Ẹjọ́ mọ́mí. Mọ́mí ẹjọ́ mi ò mówó yín. Ẹ jẹ́ kí n lọ bá yín wọnú ilé náà. Mọ́mí mò ń bọ̀ mà.
Oh no. Mayowa, do not tell me you are a thief. So Njali, Mayowa. Now for Agon. What do you want to do with this money? Kí ló fẹ́ ṣe pẹ̀lú owó yìí? Kneel there. Kneel down there. Kú lẹ́sìn bẹ́ẹ̀. Kí ló fẹ́ fàdúró owó yìí ṣe? You didn't even take from me till one more. What do you want to do with 12,000? Oh, mommy! I could not even think to see me in Rope Wale Kowo. She moved to JB. I'm okay. Bye. What you eh? Talk to me. What do you want to do with my money? Okay. Close your eyes and raise up your hands. So why to ṣe ń wà tó ń wí? Why to ṣe ń jalè? Gbogbo nǹkan tó wà nílé yìí, ìwọ ló ní. And ṣó béèrè anything lọ́wọ́ wa tá a ṣe fún ọ. Why to ṣe ń dojú tì wá? Mayowa, why? Òdẹjọ́ má jalè mú ṣàánú mi. Ṣùgbọ́n pé ẹni tó bá jalè wọ́n máa pa ni. Mayowa má jalè mú ṣàánú èmi àti dádì ẹ̀. Kí ni nǹkan tó fẹ́ tá a ṣe fún ẹ? Àbó ní nǹkan tó béèrè lọ́wọ́ wa tá a fún ẹ ni. Mayowa, why tó ṣe mú nǹkan ní nǹkan? Why tó ṣe ń jalè? Mayowa, ó dé ṣàánú wa. Ó dé má jalè mọ́. Ẹni tó bá jalè wọ́n máa pa. Mayowa, ó dé jù. Ó dé má ṣẹ̀ sáwa òbí ẹ kó má ṣẹ̀ sọ Ọlọ́run ọba. Ìwà ìdójútì ni ló lè jíjà. Mayowa, ṣùgbọ́n promise mi pé ò ní jalè mọ́. Bí àfẹnu ẹ sọ fún mi pé ò ní jalè mọ́. Kọ́ mi, ọmọ ọlọ́fà àmàjọ. Ọlálọ́mí ọmọ Abíṣú jórúkọ. Ìjàkadì lórí ọfà. Ìjàkọ. Jọkọ mi ṣàánú mi. Má ṣe lẹ́nu iṣu tí mo. Yásùn. The funniest thing, sir, ni pé mo rí lady yìí tá tí ń chasing àti bọ̀bọ́ yẹn mo rí wọn papọ̀ ni. From the look of things, ó mì pọ̀ jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. Wow. Ìgbà tí ma fi wake up pé kí n lé wọn báyìí, wọ́n ti lọ. Mo tún gbé bike, mo pursue wọn díẹ̀, mo gbé bike, mo tún fi trace wọn lọ, but they were far gone, sir. Oh, what a good news. Mrs. Banke Olaiwola, ó jẹ́ kí n mọ̀ pé wọ́n kàn múra casually. Very casual. Very casual. Ben. That means ó láti jẹ́ pé rí àtòtìrí wọn yẹn bóyá bẹ́ẹ̀ ni wọ́n ń gbé. From my calculations, sir. No, má ti jẹ́ àbílẹ̀ bẹ́ẹ̀. Tọ́wọ́n bá wá gbé bẹ́ẹ̀, but wọ́n ní kankan máa ṣe lérí àyìn ni. That's true. Okay. In tó sáré wá sí mind mi nísìn, òun ni pé ìwọ àti àwọn officers tó kù. Okay. Bóyá kẹ́ máa parade area yẹn from time to time. Láàárọ̀, lọ́sàn-án, lálẹ́. And I'm very sure tá a bá ṣe bẹ́yìn, ọwọ́ máa tẹ̀ wọ́n láìpẹ́ láì jìnnà. That would be great, sir. Àbí kí ló fẹ́?
That's a great suggestion, Shona. A máa fi yẹn ṣiṣẹ́ ṣe. Ó dùn mí gan pé mo miss. No. Má jẹ́ kó bother ẹ. Má jẹ́ kó bother ẹ. Don't worry. Àwọn Yorùbá ní ọjọ́ gbogbo ní tó le, ọjọ́ kan ní tó níwọ̀n. Ọjọ́ kan tí ẹni tọ́lọ́pàá sá. Ọjọ́ kan ní ọwọ́ máa tẹ̀ wọ́n. Don't worry. Yes, sir. Permission, sir. You can go. Thank you. You move, you're gone. Simon! Now let's wrap it up! Down! What happened? What happened? Babe, kí ló ṣẹlẹ̀? Okay, take it, move it. Ta ló bí wọn? Ta ló wọ́n dàgbà? Àwọn olùkọ́ lágbára, where did they get that from? Roll! Sharon, mi ò rojú àwọn guys yẹn rí. Mi ò mọ̀ wọ́n rí. I don't even have the slightest idea of who those guys are. And where is Daisy? She's going dark as agreed. Now go get her for me. Does she think the deal is done? Does she think so? Unsuccessful deal. And she's going dark. Now no phone calls. Go right there. Go bring her here for me now. What was that? Demola, was that you? Mo ní kí n máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Ládùúrú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ. Gbogbo ohun tí mo fún ẹ. Tell me that. Láti gbàwó sí gbàwó. Ìgbà tí ojú pọ́n mi. Táàbù olùrànlọ́wọ́. Gbogbo sọ̀rọ̀ ara mi. Gbogbo àwọn olówó tí mo rí káàkiri ìlú ẹ̀ gbogbo wọn ni wọ́n níbi tí wọ́n sá sí gbogbo wọn náà dẹ̀ níbi tí wọ́n fi ń ṣọ̀rọ̀ àmọ́ ètò pọ̀ nínú àwọn èèyàn ní pé tí wọ́n fẹ́ fi ẹ̀yìn nǹkan wọ́n á fi gba nǹkan lọ́wọ́ yẹn àwọn ẹni wọ́n ń pè ní òfúnnilẹ́dìyẹsẹ̀ ti gba odidi ọmọ lọ́wọ́ ẹni Sharon doesn't do that kí ló ṣe ń wo èyí you have a good look ó dẹ̀ máa smart gan pẹ̀lú nǹkan tí wọ́n fi hàn wá kò lè yé ẹ nítorí tí ojú ìfẹ́ wa ó ti sọ so many things about tó lè ti fi àwọn a lot of things hàn wá so má worry torí bá a ṣe wà rí Sharon orí wa tó bá ń gbọ́ etí ọba nílé etí ọba lóko ọmọ ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ let's not forget the only thing we needed from you is your loyalty tó dàbí ó jẹ́ ní láti dúrà fún wa ó lè dá wa tó bá ti dá wa kò sí problem what do you care for. Terrible. Barman, 2 bottles of Star Radler. Bí nǹkan jíjẹ ńkọ́. Asun. 2 plates of Asun. Be fast, okay? Ṣòkò ní ìdí anything. O tún fẹ́ kankan. O tún bẹ ṣe kékeré. O fẹ́ joyè Angela Maroon ni. Ẹ̀yin ni kòkòrò ajẹrun mi tó ń sọ. O fẹ́ jẹ Sharon ọ̀run ni. Àìṣe fẹ́ employee ẹlò tí ọ̀dà báyìí. Tó bá wá wọlé ńkọ́, àpò rice bag kan máa tán láàrin a week. You are smart. I can see that. Feel comfortable kàfún bẹ́ẹ̀ ṣeré mi. You are welcome to Butterfly too. Ìgbà tí mo dẹ̀ rí pé ó wà okay. Mo sọ fún ọ̀gá mi mo ní kó fi mí sílẹ̀. Mo ní mi ṣiṣẹ́ yìí mọ́. Ọ̀gá mi bẹ̀rẹ̀ sí threaten mi pé òun máa deal pẹ̀lú ẹ̀yin.
All of my deal with the family. And you know how much I cherish you and my son. Oga mi promise me with this last job. Tí bá ti ṣe successfully. Oh, free me. And you have the audacity to ruin it. Èmi ò mọ̀ pé olè lásán ni mo fẹ́. So I am married to a thief. Oh, Demola. So iṣẹ́ burúkú yìí ni wọ́n náà ṣe. Desiree. Jọ̀ọ́. Kí lè rè mí? Tá ṣetán ní school. Ọkùnrin bí ẹgbẹ́ mi wá gbà ẹ́ lọ́wọ́ mi. Torí mi ò lówó lọ́wọ́. Ilé ìbúkú lọ̀gá mi. O tí ì sọ sálárì fún mi. Ọlọ́run, mo dẹ̀ ti ń bá sọ̀rọ̀ láti jọjọ́ ọ̀gá fa sálárì bákanbákan tí ì fún wa. Olùṣẹ́ wo gangan ló ṣe? Honestly, kò jókòó sí ilé kò ṣe kó. Èmi ìwà sọ story, next month wá sọ story. O ò dẹ̀ fi ṣẹlẹ̀ ti ṣe. No, ó ti ń bí mi nínú. No, I'm getting angry. Wọ́n san salary, tá bá marry náà. Ṣé o dẹ̀ ń sọ pé o fẹ́ fẹ́ mi? Ṣé nínú iṣẹ́ yìí náà lèèyàn máa wà ní? Ṣebí torí mo jẹ́ lára má mọ̀ ṣe ni òfin hàn lára mi. O tọ́jú mi, o dẹ̀ ń pariwo let's get married. Wọ́n máa ṣe romantic orí burúkú ń ta. Ṣé romance la fẹ́ jẹ ni? Look at you are just fine, your pocket is not fine. O kàn waste the fine face ni. You are just fine for nothing. Honestly, I am tired. I'm sorry, mi ò mean ẹ̀dá. Mo náà ṣe bá jọ forí tì náà ni, a máa forí tì náà ni. Mi ò lè forí tì because ó ti ń sú mi. Kò tó sọ fún mi lọ́jọ́ yẹn ló sọ mí di ọkùnrin. Mo fi dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Shut your mouth! Demola, where is the money? Desiree, o yọ bọ́ọ̀tì mi. Iná ni mi ò mọ ẹni tó dá mi. Desiree, calm down. Don't tell me to calm down. Or I blow your head off. Where is the money? Ẹkùn lèmi náà o. Tí wọ́n lè gbé náà ojú ẹ̀. Who is that one now? Ṣé máa fẹ́ jágẹ̀tì mi ni? Tani ẹ̀? Don't you know that university ti lẹ́wà? No vex aunty. Báwo ni ṣe wà pa? Good afternoon. Good afternoon. Sorry, please, is Desiree at home? Desiree, ọ̀gá madam. Yeah. Ibo ló ti wá? Inú ìlú wa ni mo ti wá. Chineke, what's the meaning of all this now? In this early morning now, wait, something I don't understand. Is it because pé o ti jọ àwọn Korea now? You now want to deceive me in that inú ìlú rẹ? Me looking at you, me come on Nigeria ni. What is the meaning of inú ìlú rẹ náà mo ti wá? Abi you see me into trouble now? No problem. Please, can you call her for me? You're even using commanding tone for me. Tí bá sọ pé mo bẹ̀ kọ́, what are you going to do? Ta ni yẹn? Kí ló ṣẹlẹ̀? Rose ni Sharon ló rán wá. Òun ló wà lẹ́nu ọ̀nà. No problem, just relax. And see your guy today. Má sọ pé mo rush mo ẹ. Wọ́n ní gba oúnjẹ lẹ́nu ẹ. No problem, just stay and relax. Mi no lè share with friend because of security reason. Just pause. Ọ̀gá. Chile do kílẹ̀ṣẹ̀. Ìyàwó tó ní. Ó ní rúmà kan ní à. Ó sọ pé ó sì ní orúkọ ẹ̀.
She said she wants to see your wife. Ọ̀gá madam, mo fi ní kí wọ́n á bá yín sọ. Ṣé kí n lọ sílẹ̀ kó fún mi àbí kí n wait? Kàmá òṣù ń bẹ̀. I don't know. Guy is coming. Ṣé lẹ́kùn fún kó jẹ́ kó wọlé? Good morning. Hello, good day. My name is Rose. Is this way around? I'm this way's friend. My name is Rose. Yeah? This way's friend. Okay, láti bò. Láti inú ìlú wa. Yeah? Okay, sórí wọ̀, mo fẹ́ kó wo ilé ìdàgbà. Ìfẹ́ rí ẹsẹ̀ nínú ilé ìmọ̀ ṣùgbọ́n ṣé ló bá mi yí ẹ? Now get out of my house. Get out of here. Young man, where is the money? That money is not yours. No. Capital N, no. Go inside now and bring the money. Ta ló kí ẹ láyà? Ṣé wọ́n tó lọ sọ? Mo lè ní kílẹ̀ ìlànà kó bí o. Now, ṣe yí o. I want you out of my house. Now! Jáde. Now! Ìwọ, wait, ṣọmọ kò stupid ya. I know this will happen. Okay, Sharon de Lomanoa. You know what? Stay here. Stay here. I'm coming. I knew it! I knew it! There's something wrong about this girl from the start. I've always had my suspicions and doubts about her. She's a snitch. I mean, money for your buy. Money for no Jimmy. I saw that same guy to intercept her with Desi. Uncle Destiny now. I knew her. I'm so tired, I know. That girl, she's a snitch. She's the man amongst us. Rose. Sharon. Get me their pictures. I know what to do. Wonderful. Banke. Ibo kò yé mi báwo ló ṣe get our pictures. Èmi ò tiẹ̀ mọ̀ náà sà. Ẹnìkan ló kọ́ pè mí lálẹ́ àná kí n tó sùn pé òun náwọn information kan nípa àwọn ọ̀daràn tá à ń wá o. And bó kàn ṣe di bíi midnight, bó kàn pick up phone mi, mo rí gbogbo ilé. Pictures, phone number, addresses, everything nípa wọn ló send ti bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ mo ti rí yìí. That means ó ń láti jẹ́ pé òótọ́ lọ̀rọ̀ tó sọ fún mi níjọ́ yẹn wípé tọkọ tìyàwó wọ́n ń ṣiṣẹ́ papọ̀ ni. Yes sir, wọ́n jọ ń ṣiṣẹ́ ni. Oh, good. Ó ti dá bẹ́ẹ̀ yẹn náà. Internationalism, get our boys ready. Okay sir. You understand? I need láti act fast. So kẹ́ mọ̀ bẹ́ ṣe máa prepare ara yín láti mọ̀ bá ṣe máa mú ọ báyìí. Ṣé wọ́n pé information tó fún wa yìí ó ti fún wa ní direct line. It's gold. I trust you. I know you can do it. Even personally, you can do it. But for gather our boys now. Permission, sir. Let's get please do it. Yes, sir. Yes, please. Sir. God bless you. All right, sir. Ọ̀gẹ̀jọ́ sà, ẹ ṣàánú mi. Tẹ́ bá ní kí n máa lọ nísìn. Níbo lẹ fẹ́ kí n máa lọ? Mo ò lẹ́bí. Mi ò lára tí mo fẹ́ lọ bá. Ẹ ṣàánú mi. Bimbo, ó ṣe pé mi àti ìyàwó mi náà decide láti lay off bẹ́ẹ̀ ṣó ti yẹ. A fẹ́ travel fúgbà díẹ̀ ni. A máa pẹ́ díẹ̀ náà, or a tún ní pẹ́ díẹ̀ náà. So for now, a kàn fẹ́ kó kọ̀ máa lọ. But má worry, a máa fún ẹ lówó.
ṣùgbọ́n ibi tí mo ṣe yín báyìí sọ̀rọ̀ gan tó bá check account ẹ̀ wà tí rose mo send sí mo ti send 500,000 sí. ẹ ṣe ọ̀gá ẹ ṣe sọ má wàá nà ọ̀nà kú nà o fi take care ẹ̀ kó fi start operate tí nígbà tá a máa fi dé tó ti gbọ́ jọ ẹ ṣe gan sa flight wa gan taba orí pé mo ti dress gan àti ready láti lọ so tètè lọ ìjọba ń pe Chinedu wa fast ẹ. ọlọ́pàá ni kí wọ́n sọ ẹ̀. Desire wọ́n ní ẹ̀kún máa fẹ́ jẹ́wẹ́ ni ta ló tó gbéná wojú ẹ̀kún ìwọ Desire mo gbẹ́ lẹ́yìn fẹ́ fi dèrè jẹ ó bá ti máa ṣe àti wọ́n àtọ́kọ́ ẹ̀ alákùnrin máa jẹ ẹ̀kú 5 million times ìmọ̀ ìmọ̀ sọ bẹ́ẹ̀ fún mi níbo ẹ̀ tó máa ti wáyé ló máa ti lọ. Now drop that gun! Drop that gun! Ẹgbẹ́ ìgbọ̀nwọ́ yìí sílẹ̀! Ayé sílẹ̀! Àtọ́kọ́ ilẹ̀ pẹpẹ! Ibo la ti wá? Ta ló já lọ́rùn mi? Olówó! Ìwọ ọ̀dàlẹ̀ balẹ̀kùn ìwọ mọ̀ pé ẹni tó bá dalẹ̀ ò kì í dalẹ̀ ni ẹni tó bá dalẹ̀ máa balẹ̀ lọ ni èmi fi mú tún ẹ̀ wọ̀ fún mi ní ewọ́ jẹ́. Demola, don't leave me, please. Demola, please. Demola, please, you make it, please. Demola. Demola, please. No! Who is it? Come here. Come here. Who you know, right? Ojú ẹ̀ ti já àbí? Torí pọ́kọ ẹ̀ ti kú. Ṣẹ̀ṣẹ̀ wá bí wá surrender. Lẹ́yìn gbogbo nǹkan tó ti ṣe. Get up. Get up, get up. Take her inside. Go and book her.
ẹ lọ búkẹ́. Ilé ayé ayọ̀ ní, ilé ayé ayọ̀ ní, ẹni ara lògùn gbé, oní ẹni ara lògùn. Desire, kí ló sọ ẹ́ díjà kú mọ́ mi lọ́wọ́ Desire? Desire, ṣùgbọ́n iye kan tí mo ti gbà ní, ṣùgbọ́n iye tó ti pè mí, àwọn ọ̀rẹ́ mi ti pè mí títí láti bá tó ti rìn ọ̀fẹ́ ní wà tọ́mọ. Desire, ṣe pé ìwọ lè digunjalè bó ṣe wà yìí, ìwọ ti máa fi èèyàn kan, ìwọ ti máa bọ́ sáré àwọn ọ̀rẹ́ mi kó wọ́n lọ yẹ wá kúrò nínú ìṣẹ́. Desire, ayé mi, orí mi burú. Mo sáré kọjá kádàrá. Ìgbà tí iṣẹ́ yẹn pọ̀, èmi náà dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi. Mi ìfẹ́ kẹ́yà àtọmọ mi ìfẹ́ jẹ́ kẹ́jìyà. Èyí ló mú mi di adigunjalè. Àmọ́ ìgbà tí èmi àti ọkọ mi pinnu láti dáwọ́ iṣẹ́ yìí dúró, ìgbà yẹn ni ọlọ́pàá mú èmi àti ọmọ. Sami, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Èmi ti gba kádàrá tèmi o. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti bọ́ lọ́wọ́ mi. Mo dára. Bẹ̀rẹ̀ ṣé wo mi? Mo ti pa ọ̀pọ̀lọpọ̀ sápàsáyé. Mo lè pa èèyàn Desire. Orí mi burú. Èmi ti gba kádàrá tèmi o. Mo ti gba kádàrá tèmi. Àmọ́ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí Máyọ̀wá ọmọ mi jalè àǹtí mi, ẹ ṣàánú mi. Aláwọ̀. Ẹ má jẹ́ kọ́rọ̀ wá dàbí òwú ìyàgbọ́n lọ́mọ òun. Gbogbo bí tẹ bá mọ̀ ní kẹgbà ẹ jọ̀ọ́ àǹtí mi. Máyọ̀wá ò gbọ́dọ̀ jalè. Èmi ti gba kádàrá mi. Mo mọ̀ pọ́nrọ̀ yìí máa já síkò. Àwọn ẹ má jẹ́ kí wàhálà mi já sásọ, ẹ bá mi tọ́jú Máyọ̀wá. Aláwọ̀. Mo lọ rán wá máa já sí Ọlọ́run. Tí ni mo bá ṣe o. Desire. Ọjà ńlá ni mo rà yìí, ọ̀rọ̀ burúkú rẹ̀ o. Mi ò mọ̀, mi ò lè sọ pé ó jalè. Òrùka ti bọ́ nínú iṣẹ́ ni. Ojú kí ló kó ẹ? Ojú kí ló kó ẹ? Ṣàlérà ànúgbà. Ṣàlérà ànúgbà. Máyọ̀wá ẹ jọ̀ọ́ àǹtí mi, ẹ má jẹ́ kí Máyọ̀wá jalè. Pẹ̀lú gbogbo ìyà tá a jẹ Desire. Pẹ̀lú gbogbo ìyà Desire. Àti wà tó kọ. Iṣẹ́ tó dùdọ̀ bọ́mọ náà mi lọ́wọ́ ẹ̀. Ẹ wá yàn láàyò ẹ̀ ń tún lọ ọ̀rọ̀. Ẹ ń sáré. Oh my God, why are we even touch ọmọ yìí? How do you take care of you? Tí mo rò pé mo ti bọ́nú ìyà o, Desire.
omoloke na manuka iye omoloko ala iya